ọpẹ́ lè tọ́ sí à ọpẹ́ lè yẹ olú ọ̀run ló ní àkórí ọ̀rọ̀ mi èjìwí ìjà àdúpẹ́ yomi kan tẹ́ bọ̀ yomi kò dé dúró bá de ọjọ́ iwájú bá ọdún tuntun kẹ́ ló wájú rẹ̀ kété oṣù kọ́ dẹ̀ fẹ́ mú ọ̀sẹ̀ lé àkàbà kọ́ bẹ̀ sí ya gún wa lọ bẹ́ẹ̀ni wí ká gbàgbé ohun àtijọ́ kété wọn kọ́ ti ṣẹlẹ̀ ká mọ́kànra sí titun iwájú Ọlọ́run bẹ̀rẹ̀ ọdún lè yí o kọ́ tí a bẹ̀rẹ̀ ọdún tuntun kọ́ tí a bẹ̀rẹ̀ àyè titun láàrin ṣọpẹ́ láàrin mórìrì Ọlọ́run hàn wà á rí i pé wẹ̀yọ̀ gbádùn àǹfààní Ọlọ́run sí ṣùgbọ́n ká bá mú kọ́ra ká bá ti dúpẹ́ ó di dandan ká rọ́ Ọlọ́run ó di dandan ká rí ìbísí àti ìmísí rẹ̀ nínú àyèrà lẹ́ẹ̀kan sí mo kí ọ kú ọdún tuntun ìjà dúpẹ́ òun ni mo kà á mú bẹ̀rẹ̀ rẹ̀ àwọn nìkan ṣe lóríire kẹ́ẹ̀mọ̀ àwọn olubi ọní ni èmi rè yí o kàn ń ṣe lóríire kì mọ́ dà mọ̀ mo gbọ́dọ̀ dúpẹ́ lọ Ọlọ́run nítorí náà sí kọ́ ìjà dúpẹ́ kọ́ bá orin Dáfídì orí 23 ó wí bá wí Olúwa ní olùṣọ́ àgùntàn torí bá sí kọ́ ó bá jẹ́ Olúwa lolùṣọ́ àgùntàn rẹ kẹ́ẹ̀jọ́ bọ́ sínú ewu kẹ́ẹ̀jẹ́ ògbólógbò ọdún èyí kọ́ kọjá rìn kẹ́ẹ̀jẹ́ gbé ọ lọ ó yẹ kó dúpẹ́ pé mo mọ oríṣiríṣi idán kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan ṣẹlẹ̀ lágbègbè ibi kò gbé lùlù ibi kò pé oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ kété nǹkan banilérù wíri káàrá ti ń sán kété òjì kọjá síbẹ̀síbẹ̀ wo dúró ṣámṣám ṣé agbára rẹ ló gbé ọ dúró àbí agbára Ọlọ́run Olódùmarè nínú ọdún tuntun ó yẹ kó orin ọpẹ́ kéètò wèrèkìtì aléralẹ́rùn rẹ kọtí kọ̀ọ̀kan tí kò múrin agbéra kẹ́ a dìde kó o kún fún ọpẹ́ bí ọmọ èyí mo kún fọpẹ́ ìjà àdúpẹ́ torí kẹ́hìn torí pé Ọlọ́run dáàbò bò á nítorí pé àṣe alárèlé àṣe alárèlé àlàáfíà kí tí wọ́n ní jẹ́ ó lọ orílẹ̀-èdè ṣe kínní orílẹ̀-èdè kọ́ bá lùdùbúlẹ̀ àìsàn kọ́ yọ káwé ìròyìn kọ́ yọ káwọn kẹ́ lọ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n yóò bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá wọn lè ká aká rọ̀ ìkànjá àdúpẹ́ torí pé àṣe alárèlé kétéun jíjẹ mímu àlàáfíà Ọlọ́run àṣe alárèlé ààbò Ọlọ́run àṣe alárèlé olùṣọ́ àgùntàn kẹ́ tọ́júra kẹ́ gbèjàra kọ́ dáàbò ebò á kó mú adùbúlẹ̀ síbi pápá kó tútù kẹ́ tu ọkàn rán lára àṣe alárèlé ó yẹ kọ́ nìyẹn mọ oríire tí orí ìmóríire rẹ ni wò láàmì kọ́kọ́rọ́ àlùyọ àtayọ̀ àtàṣeyọrí kò jù kọ́ nínú ọdún tuntun ká yé ọ ó yẹ ká dúpẹ́ ìjà dúpẹ́ torí pé olùṣọ́ àgùntàn rà ní ó pèsè jíjẹ èkó á òun ní ìgbọ̀nrẹ́ o láti bẹ̀rẹ̀ ọdún ní kó ti lé tóní títí ká mú aṣọ òpin rẹ̀ káyọ̀dẹ̀ amọ́ tó bá ìjà dúpẹ́ torí mímu òun ní mú a lọ síbi àwọn omi dídákẹ́ rọ́rọ́ kí ráyé ti wí ṣe ní kété rẹ̀ wó ìpalẹ̀ wéré rí o wí Ọlọ́run ti ṣe tẹ̀rẹ̀ ó mú ọ lọ síbi èèyàn omi dídákẹ́ rọ́rọ́ wẹ́ẹ́ mú àmúyó kété ọ̀rá rẹ̀ gba òtúra ìjà dúpẹ́ torí pé ó mú a lọ sí ipa ọ̀nà òdodo lójoojúmọ́ dàríra sínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú òtọ́ni Ọlọ́run ìjà dúpẹ́ torí pé Ọlọ́run nínú ìdàpọ̀ pẹ̀lú ra nínú ìdàpọ̀ mímọ́ pẹ̀lú èèyàn ọmọ rẹ̀ torí pé nínú orin Dáfídì orí 23 ni nítorí pé òwò Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run wà pẹ̀lú ra o wébi mi yẹra kọ jábọ́ nínú ọkọ̀ òfurufú lọ́dún kan lọ
pé mi yẹra kan wó ọkọ̀ ojú omi ṣubú dànù kan wá ẹ̀rọ amúnìyàn kan roku ran pẹ̀lú kété akọ́ṣẹ́mọṣẹ́ kan gbìyànjú láti wá ń rí. Ìjà dúpẹ́ lórí orin Dáfídì náà ni ó tu ọkàn mi lára torí ìtùnú ó yẹ ká dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la gbọ́ nǹkan àwọn kétí bá mọ̀ gbọ́ yìnkì kọ́ bá mọ̀ gbọ́ nǹkan kan ọkàn yọ bàjẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ajákun mú ọ̀gọ́ rẹ̀ àtọ̀pá rẹ̀ ajákun amútù á nínú ó yẹ ká dúpẹ́. Ìjà dúpẹ́ ọ̀nìyàn Ọlọ́run wọ́n gan kọ̀ọ̀kan ti mọ Ọlọ́run wọ́n èmọ̀wé àǹfààní Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run ní mú dá ọ sí. Ṣe mímọ̀ ṣe rẹ o ṣùgbọ́n mímọ̀ rẹ o kẹ́tìjọ́ bá ọdún èṣí lọ. Ìjà dúpẹ́ nítorí kété ire àtẹ nínú rẹ̀ kò wélé àyíká ire àtẹ ẹ̀ẹ́nú rẹ̀ ẹ̀ẹ́tọ̀ alẹ́ yìí títí ọjọ́ ayéra ọgbà ke àdúpẹ́. Ìjà dúpẹ́ torí pé ààbò Ọlọ́run kò péye inú rẹ̀ là gbé nínú ilé àti nínú ilé Ọlọ́run gan kàyún lójoojúmọ́ tí wọ́n náà rí bá lùdíkọ̀yọ̀ mú adúpẹ́ náà ọdún tuntun ojú lórúkọ mi ọmọ àbálábí tán mi àyàn alárìmóríré ní kété ògbà mo bá ti jí lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù títí kété inú ọdún ṣúlẹ̀ ọpẹ́ mọ̀mí ya pàdé Ọlọ́run ire o.